Ẹ kí hallelujah. Ẹ̀yin ènìyàn Ọlọ́run káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé, a kí wa wípé a kú ìsinmi òní. Lórúkọ Jésù yóò dára fún wa. Ṣáájú ohun gbogbo, ẹ jẹ́ ká gbọ́ ìtàn kékeré yìí. Bàbá arúgbó kan wà. Ó ní ọmọ kan ṣoṣo. Gbogbo tí bàbá yìí ní ìní ló fi tọ́jú ọmọkùnrin yìí. Kò jẹ́ kí ọmọkùnrin yìí kí ó jẹ ìyà rárá. Àmọ́ ní bí wọ́n ṣe ń lọ, ọmọkùnrin yìí ò fi iṣẹ́ yin bàbá yìí. Kò gbọ́rọ̀ sí ìtọ́ni àti gbogbo ọ̀rọ̀ bàbá yìí rárá. Nígbà tó ṣe gẹ̀rẹ̀ tó sáà kan, bàbá yìí bí òwe Yorùbá, ó mọ òwe Yorùbá lò tó sọ wípé alágẹmọ ti bímọ ẹ̀, àìmọ́jó ó kù sọ́wọ́ agẹmọ. Tó sọ wípé bó bá wù ọ́ gbọ́ ohun tí mo sọ fún ọ. Bó bá dẹ̀ wù ọ́ tẹ̀lé ọ̀nà rẹ tó ń wù lọ. Ìjẹ́ mọ̀ wípé tí òbí bá sọ báyìí fún ọmọ, kí ni yóò jẹ́ irú ìpín irú ọmọ bẹ́ẹ̀? Kí ni yóò jẹ́ irú ìpín ọmọ bẹ́ẹ̀? Irú ayé wo lẹ mọ̀ pé ọmọ bẹ́ẹ̀ ó padà gbé gbẹ̀yìn? Ẹ jẹ́ ká gbàdúrà. Ọlọ́run alààyè á gbé ọ̀gá fún gbogbo aṣọ wípé ó ṣe gba ọpẹ́ wa. Gbogbo ẹ̀ṣẹ̀ dáríjì wá. Ọlọ́run rẹ̀ fún tóní fún ọ̀rẹ́ yé wa, jẹ́ kó yé wa, jẹ́ kó so èso rere nínú ọkàn wa. Torí tá a gbàdúrà lórúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín. Jẹ́ ká sáré jọ ìwé ìfihàn orí 22 ẹsẹ̀ 11. Ìwé ìfihàn orí 22 ẹsẹ̀ 11 tó sọ wípé ẹni tí ń ṣe aláìṣòótọ́ kí ó máa ṣe aláìṣòótọ́ nṣó. Ẹni tí ń ṣe ẹlẹ́gbin kí ó máa ṣe ẹlẹ́gbin nṣó, àti ẹni tí ń ṣe olódodo kí ó máa ṣe olódodo nṣó, àti ẹni tí ń ṣe mímọ́ kí ó máa ṣe mímọ́ nṣó. Praise the Lord. Ọlọ́run alààyè ló ń sọ̀rọ̀ níbí yìí. Kí ó tó mú Ọlọ́run alààyè kó tó sọ wípé ẹni tó bá ń ṣe ẹlẹ́gbin kó máa ṣe èṣó, ẹni tó bá ń ṣe eré kó máa ṣe eré èṣó, ó ti ní ẹni tó ti ná Ọlọ́run. Ọlọ́run ni bàbá yìí. Ó rán Jésù Kristi wá sí ayé. Ó ná ọmọ rẹ̀ kan ṣoṣo pé kó wá kú fún èmi àti rẹ̀. Ó ná ọmọ rẹ̀ ní ẹ̀mí rẹ̀, ó ná ní ẹ̀jẹ̀ rẹ̀ láti gbé èmi àti rẹ̀ là kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Ọmọ ìwà ṣe gbogbo ẹ̀ tán. Ó tún wá rìn ní ọ̀nà ara rẹ̀. Ó tiẹ̀ wo gbogbo tó ṣe fún ọ. Ó sọ wípé tó bá wù ọ́ gbọ́, ó ní tó bá wù ọ́ má gbọ́, ṣùgbọ́n mo rọ̀ ẹ́ olùgbọ́ ọ̀rọ̀ mi. Ìfẹ́ Ọlọ́run ni mo mú wá fún ẹ lọ́sàn-án tòní. Jẹ́ olóòtítọ́, jẹ́ olódodo, torí pé ẹlẹ́gbin kankan ò lè dé ọ̀dọ̀ Ọlọ́run ní ìkẹyìn. Ayé tó ń gbé kì í ṣe fúnra rẹ̀. Jíjẹ́ olóòtítọ́ àti jíjẹ́ olódodo nìkan ló lè mú ọ padà dé ọ̀dọ̀ ẹlẹ́dàá rẹ̀. Ó nífẹ̀ẹ́ rẹ̀, ó ń pè ọ́. Ó fẹ́ràn rẹ̀ ní gbogbo ìfẹ́ tó fi hàn sí ọ nípa jíjẹ́ Jésù Kristi wá sí ayé. Gba ọ̀rọ̀ rẹ̀, jẹ́wọ́ Jésù Kristi lólúwa gbé olùgbàlà, kó sì tẹ̀lé, yóò sì dára fún ọ. Àmín.